ṣé lóòótọ́ ni ìjọba kò ní gba owó orí àwọn oúnjẹ àtàwọn nǹkan míì láti dín ìrora ọrọ̀ ajé kù? Iléeṣẹ́ ààrẹ mà ti sọ̀rọ̀ lórí ìròyìn kan tó sọ pé ìjọba ti dá gbígba owó orí lórí àwọn oúnjẹ àti oògùn tó ń wọlé láti ilẹ̀ òkèrè. Ṣáájú ni àwọn iléeṣẹ́ ìròyìn kan àti àwọn èèyàn míì lórí ayélujára náà máa ń kéde pé ààrẹ Bọ́lá Tinubu mà ti buwọ́lù pé kí àjọ aṣọ́bodè kí ó má gba owó orí lọ́wọ́ àwọn olókoòwò tó kóúnjẹ, oògùn àti àwọn èròjà kò ṣeémánì yòókù fún oṣù 6 gbáko. Lára àwọn nǹkan tí wọ́n tún kọ sínú àwọn ìwé náà ni pé ìjọba kò ní gba owó orí lórí àwọn nǹkan bíi fataláísà, oúnjẹ adìyẹ, ìyẹ̀fun àti àwọn oúnjẹ oníhóró. Ìròyìn náà mà sọ pé oṣù 6 àkọ́kọ́ náà ni ìjọba fẹ́ fi mú àdínkù bá ìrora ọrọ̀ ajé tó ń bá àwọn aráàlú fínra o. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde tí olùbádámọ̀ràn fún ààrẹ lórí ètò ìròyìn ìyẹn Báyọ̀ Ọ̀nánúgà tó máa fi síta ní ọjọ́bọ̀ Thursday, ó máa sọ pé ìwé àkọsílẹ̀ méjì tí wọ́n ń pín kiri náà kò wá láti iléeṣẹ́ ààrẹ o. Ọ̀gbẹ́ni Ọ̀nánúgà ṣàlàyé pé lóòótọ́ ni àwọn ìwé náà jẹ́ àkọsílẹ̀ àwọn ètò kan tó ń lọ lọ́wọ́ oní abẹ́lẹ̀, ó ní ṣùgbọ́n wọn kò tí ì ní òǹtẹ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn bí wọ́n ṣe ń sọ káàkiri. Àkọsílẹ̀ nípa àwọn ìgbésẹ̀ tí ìjọba ń gbèrò láti gbé ni wọ́n ní lóòótọ́ ni, ṣùgbọ́n wọn ò tí ì la oríṣiríṣi ìpele kọjá lọ́dọ̀ àwọn aláṣẹ ìjọba káwọn tó mọ̀ bóyá yóò máa ṣiṣẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́. Ẹ̀wẹ̀, Báyọ̀ Ọ̀nánúgà ṣàlàyé pé mínísítà fún ètò ọrọ̀ ajé Wálé Ẹdùn ó mà ti sọ pé wọn ò jẹ́ kí aráàlú mọ ìhà tí ìjọba kọ sí àwọn ìlànà ọ̀hún lẹ́yìn tí àyẹ̀wò àti ìbuwọ́lù tó bá ti wáyé o. Àdúràgbà Olúwatóyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.